kì í polówó akọ ìtàkùnlẹ̀ kì í nìgbín lára bẹ̀yìn náà bá wọ̀dọ̀ aróòṣin gbogbo ẹ̀yin ọ̀tá lẹ́ni má dẹ̀yìn wérewére ẹ padà lẹ́yìn wa tẹ́ ẹ bá wà kọ́ tẹ́lẹ̀ ò padà omi ní ó payín lápá fún ẹ̀jọ̀ dágùtàn yẹn làwa dúró lé èyí tó ń sàn lórí káfárí èyí ló jẹ́ ká bóòdù láti máa pàṣẹ kíkírun ará kírun ò bọ́ lọ́hùn nínú àìkírun wọn ò sì bọ́ lọ́hùn kú ṣùgbọ́n ìlú tá a bá pè ní ìkírun ká bá wọn lórí àwọ̀ 247 kò tí ì burú kò tí ì papọ̀jù àṣẹ ọlọ́run ni pé kọjọ́ kò yọ àṣẹ ọlọ́run ni pé kò rùn oorun èyí tó fáfẹ́fẹ́ kò lè dúró tó fi ṣe igi oko lálo èyí tó fún ìjì pé kó má jà ló fi ṣe wí àgbọn kẹrùkẹrù ìwọ nìkan ló yé bó ṣe ń ṣohun gbogbo. kábíyèsí. àdúrà mi gbà ó Jésù mo máa yìn ọ́ o àdúrà mi gbà ó àdúrà mi gbà ó má ṣe bàbá àdúrà mi gbà ó Jésù mo máa yìn ọ́ o. àdúrà mi gbà ó Jésù mo máa yìn ọ́ o àdúrà mi gbà ó ṣe bàbá àdúrà mi gbà mo máa gbé ọ̀gá àdúrà mi gbà ó Jésù mo máa yìn ọ́ o. àdúrà mi gbà Jésù mo yìn ọ́. eléyìí la tún gbé wọlé sórí ètò lónìí o. ẹ káàsán níbi tẹ́ ẹ ti ń wò mí. ẹ kú ìrọ̀lẹ́ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi. ẹ kú ìyálẹ̀ta ẹ kú ojúmọ́. ẹ mọ̀ pé oríṣiríṣi táìmù la nílé ayé yìí. ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá o. ètò wa ètò yìí ní Ṣọ́wọ́nyá rèé láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. sáàfíà lẹ́wà. òní ọjọ́ Wednesday ọgbọ̀njọ́ oṣù kẹwàá ọdún 2019. ìgbà wo la pè happy new year happy independence fún Nàìjíríà náà tá a ṣe happy new month. òní lọ́gbọ̀njọ́ ẹ̀ àtúntì dé adéwẹ́rẹ́ bíi èjì alẹ́ yẹ́sìkẹ́ adé kùtùkùtù bíi èjì ìyálẹ̀ta àtìdé ẹ̀jẹ̀ kólókò gboko lọ adé ẹ̀jẹ̀ kọ́lọ́dọ̀ ó lọ yẹn náà. àdúrà tèmi gbà Jésù mo yìn ọ́. ètò Ṣọ́wọ́nyá rèé ó tún balẹ̀ bí ọ̀wàrà òjò. Jésù mo máa yìn ọ́ o. mo ṣe bí yẹ̀yẹ́ lálárò ká ọ̀tá fẹ́ máa ṣe. àníṣe yẹ̀yẹ́ o lélẹ́ ní ọ̀rẹ́ fẹ́ máa ṣe. mo máa ṣe Ọlọ́run àdúrà mi gbà ó àdúrà mi gbà ó ṣe bàbá àdúrà mi gbà Jésù mo máa yìn ọ́ o. Bàbá ìwọ la ó máa sìn. Bàbá ìwọ la ó máa bọ̀. Ọlọ́run ìwọ tó fẹ́ wà la ó máa sìn títí. Mímọ́ lògo ọlá rẹ. mímọ́ lògo ọlá rẹ bàbá kábíyèsí. mo ní wọ́n la ó mọ yìn. ìwọ la ó mọ bọ ìwọ la ó mọ gbéga. láti bẹ̀rẹ̀ ayé dídópin ẹ̀ nobody man kò sẹ́lòmíì. ìwọ nìkan la ó máa yìn. ìwọ ló tó yìn ìwọ ló tó dùn. tán bá ní olúwa tó yìn ẹ̀ mọ̀túmọ̀ ẹ̀ ó mì pé olúwa ló tó yìn nìyẹn. olúwa tó yìn yẹ́sìkẹ́. mo forí balẹ̀ fájú mi lọ. ta la ó máa sìn. bàbá ìwọ la ó máa sìn. Ọlọ́run ọ̀run ìwọ ni. bàbá ìwọ la ó máa bọ̀. àwọ̀ ìwọ tó fẹ́ wà la ó máa sìn títí. ó mímọ́ lògo ọlá rẹ. Olúwa má jẹ́ rámáyé. bàbá wa Olúṣẹ́gun Michael Olójúgbà mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò. Olúwa má jẹ́ rámáyé.
olúwa má jẹ́ rámáyé olúwa má jẹ́ rámọ̀gbà olúwa má jẹ́ rámáyé ọba olúwa má jẹ́ rámáyé olúwa ọba má jẹ́ rámáyé olúwa ọba má jẹ́ rámọ̀gbà kábíyèsí má jẹ́ rámáyé olúwa má jẹ́ rámáyé olúwa má jẹ́ rámọ̀gbà olúwa má jẹ́ rámáyé. ó yẹ ìdálẹ̀ kẹtùṣà 1 2 3 go. ṣọwọ́ ńlá ti lóde o gbogbo yín ẹ máa bọ̀ o. ẹ̀mí mímọ́ sórí mi o. ọlọ́run mo ti fàyè mi fún ọ. ọlọ́run. àlórí ètò Ṣọ́wọ́nyá náà lẹ́wà níbi tètò tó ti gẹ̀gẹ̀ jígẹ̀ wà. lẹ́yìn agbọ́lá rédíò TV láwa o. Baltimore níbí làwa bí kalẹ̀ sí. nípínlẹ̀ tó súnmọ́ mi Maryland. ẹyẹ ibẹ̀ ni ẹ ṣàrà. ìyẹn ni mo fi rí rè gbà ẹ wá gbọ́ oṣoolé mi ẹ má fojú di mi o. mo yàtọ̀ sáwọn gbàtú ẹ̀yọ́ mo yàtọ̀ sáwọn gbàtú ẹ̀yọ́ mo yàtọ̀ sáwọn gbàtú ẹ̀yọ́ o. àjẹlé mi ẹ má fojú di mi o. mo yàtọ̀ sáwọn gbàtú ẹ̀yọ́ mo yàtọ̀ sáwọn gbàtú ẹ̀yọ́ mo yàtọ̀ sí àwọn. mo yàtọ̀ sáwọn. mo yàtọ̀ sáwọn gbàtú ẹ̀yọ́ mo yàtọ̀ sáwọn pàǹtí ẹ̀wà. òṣòlé ò bá fojú di mí ò tẹ́ yẹ́sìkẹ̀. torí pé mo lọ́lọ́run lẹ́yìn mi mo ní kábíyèsí lẹ́yìn mi gérèbò. Everybody listen, my brothers and sisters. Gbogbo ẹni tó ń gbọ́ mi, I rise from 0 to 0. ẹ wò ó tó bá di lọ́la ọ̀làmọ̀kọ́ ẹnu mi wọ̀ nínú àwo ẹyin tó bá di lọ́jọ́ Tuesday ọ̀sẹ̀ tó ń bọ̀ à ń gbé àlejò pàtàkì kan bọ̀ lórí ètò wa ẹyin àlejò pàtàkì kan bọ̀ mo ní máa sọ fún yín lẹ̀ ni bóyá ẹ ti máa ń gbọ́ bákàrè ń bọ̀ òun èdè ń bọ̀. To victory, from enmity to friendship, I rise from failure to success, from grass to grace, I rise from hatred to love, from lack to plenty, from money to rejoicing, I rise from obstacle to miracle, from prison to palace, from disgrace to honor. Ìwọ náà kúrò lólódò kúrò kó dá lágbára ẹ̀. Ìdè mi ló já àdúrà mi gbà from 0 to 0. Bàbá tẹ̀ ń wò lójú ìwòran yìí àwọn là ń pè ní Ṣínà Bákàrè. Bàbá Ṣínà Bákàrè ni bàbá tẹ̀ ń wò yẹn. Bàbá wọn náà máa ń kọrin ẹ̀yin tẹ́ ẹ bá wà ń bàdàn tẹ́ ẹ ti máa ń gbọ́ Àyìndé Bákàrè. Ọmọ bàbá olórin Àyìndé Bákàrè ni bàbá eléyìí Ṣínà Bákàrè ọmọ yàyín lẹ́nu pé mo bàbá ló ń tàtìrẹ́ nìí. Bàbá tẹ́ ń wò yìí wọ́n ti pé ọdún 64 74 years. Ẹ wá mọ̀ pé ẹ lè mọ bàbá wọn ṣùgbọ́n ẹ ti mọ gbórúkọ bàbá wọn là ń pè ní late Àyìndé Bákàrè ṣùgbọ́n bàbá tẹ̀ ń wò ìgan náà pè ní Pa Ṣínà Bákàrè. Wọ́n ń bọ̀ lórí ètò wa ńjọ́ Tuesday ẹ̀yin tẹ́ ẹ ti ń gbọ́ nípa Pa Ṣínà Bákàrè gbogbo tẹ́ ẹ fẹ́ mọ̀ nípa wọn ẹ máa ṣe ìbéèrè ẹ̀ ránṣẹ́ ẹ máa kọ́lẹ̀ ẹ lè ráàyè pè wá wọlé sórí ètò tó bá di lọ́jọ́ Tuesday tá a fẹ́ mú yìí
bàbá ń bẹ̀ ń bọ́ tí mọ̀ o ẹ̀rí gìtá náà gbé dání hun ẹ wá gbọ́ àwọn gìtá ayé gbà hun ọkọ̀ jàbìkì ápù ẹyin àbí iléeṣẹ́ wa náà lẹ́tì mọ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV yẹ́sìkẹ́. bàbá mi mọ̀ dákun fọ́rọ̀ mi ṣe yánu fọ́rọ̀ mi jọ tá mi lójú fọ́rọ̀ mi ṣe yánu fọ́rọ̀ mi jọ. Túndé Àyànyẹmí mo rí yín o ẹ kú àbọ̀ sáàfíà lẹ́wà ṣé dáadáa lẹ́wà bẹ́mi náà ṣe wà lónìí yé ó pẹ̀gbẹ́ ìfẹ́ mi pọ̀ mẹ́sì oníṣòwò ń yá àwọn ti Canada bòdìdẹ́ gbórí wọlé ẹ kú àbọ̀ ẹbí nígbà ọmọ lè mo mọ̀ lẹ́yìn náà how they go ẹ kú àbọ̀ Ruth Ọláìdé Adéjùmọ̀ ìyá Ayọ̀ká bóòní ẹ kú àbọ̀ Jessica lẹ̀lẹ̀lẹ̀lẹ̀ lọ́jọ́ Tuesday à ń gbé bàbá wa Ṣínà Àyìndé Ṣínà Bákàrè ọmọ bàbá wa Àyìndé Bákàrè ẹ mọ̀ pé fóònù bàbá ló ń tà ní bàbá ló ń tà ń sọ bàbá tá à ń gbé bọ̀ yìí wọ́n ti pé 74 years bàbá wọn máa ń kọrin náà ni wọ́n bóni lé ni bàbá wọn ní jẹ́ Àyìndé Bákàrè wọ́n bàbá tá ń bọ̀ gangan fúnra ara wọn Ṣínà Bákàrè náà ń jẹ́ àwọn rèé ẹ wò tó bá dijọ́ Tuesday bàbá wa ń bọ̀ lórí ètò ìbéèrè tẹ́ fẹ́ béèrè ẹ kọ sílẹ̀ ohun tẹ́ fẹ́ bí wọ́n ẹ kọ sílẹ̀ yẹ́sìkẹ́. Ṣówónyá lètò ètò ní Ṣówónyá o ẹ wá nǹkan bìdílé tàbí kẹ́ bìdílé nǹkan bàbá má jẹ́ ń sọ̀rọ̀ òdì sókọ̀ rẹ o tẹ́lẹ̀ sóòjì nìyà pàyádà. Ọlọ́run má mà lé mi jáde ìjọba rẹ̀ níjọ má jẹ́ sọ̀rọ̀ òdì sórúkọ rẹ̀ má jẹ́ hùwà ìkàtà òfìlẹ̀ mi jáde. Ìwọ ẹni tó ń relé Olúwa táráyé ń pọ́n lójú tí wọ́n yọ lẹ́nu tó ń bá lọ́lẹ̀ ló jẹ́ ògbà Jésù sọ kódòdó ni ìwọ máa wò tẹ̀gán tí wọ́n ìwọ ṣá máa tẹ̀síwájú àwọn táyé sọ máa wò bẹ̀ máa lọ wàá já ṣẹ́gun lọ kó wá máa. wọ́n ní tán bá sọ fún ọpọ́lẹ̀ lójú ọgbà Jésù sọ pé bẹ́ẹ̀ ni wọ́n ní àbọ̀ jẹ́ o náà lè bọ̀ jẹ́ ẹ máa lo yàgbẹ́ òlùdí ẹ dákun èèyàn mẹ́rin ló fẹ́ ṣìdí hàn o nǹkan kan náà ló ègbà Jésù àbí let's go there kò sí ohun tọ́ta ò lè sọ tán bá rí tó ṣoríire gan wọ́n ní ó ṣe experiment yẹ́sìkẹ́ lórí bẹ́ẹ̀. ọba kò máa jẹ́ ń jábọ́ Ọlọ́run ṣàwárí ògo mi fún mi o. Olúwa ṣàwárí ògo mi fún mi o. Olúwa ṣàwárí ògo mi fún mi mi Adédayọ̀ Agboola òkìkí ọlọ́ọ̀nà ọlápọ̀ àkàlà bàbà owó ní kókó. dákun dá mi lóhùn kíá aráyé ti ń béèrè wọ́n fẹ́ máa wo lára mọ́ mi Olódùmarè ọba dákun dá mi lóhùn kíá tábà ti rọ́mọba a máa rí dáńsà kìíní Ọlọ́run ṣàwárí ògo mi fún mi o. Olúwa o ṣàwárí ògo mi fún mi o. mo jáde lọ́jọ́ kan. òyìnbó. mo ṣeré lọ sẹ́gbẹ̀ẹ́ títì ọ̀nà. mo róríṣiríṣi mọ́tò lọ́nà. àní mo jáde lọ́jọ́ kan. mo ṣeré lọ sẹ́gbẹ̀ẹ́ títì ọ̀nà. mo wá róríṣiríṣi mọ́tò lọ́nà. ọ̀rẹ́ tá jọ jáde wá bẹ̀rẹ̀ sí pariwo. àní ó láwọn mọ́tò yìí ti pọ̀ jù. ìmọ̀ bá sọ fún wípé ọ̀rẹ́ wa mọ́tò tí kò torí mi ra tèmi mi ò sì rọra mi pé tí má ra tèmi tán ẹ lè sọ pé ó ti pọ̀ jù. ìdódú ọ̀rọ̀ àbí ọ̀ ń kọjá lójú títì ọ̀ ń fẹsẹ̀ rìn òjò ń pa ọ́ lára ó wá ní mọ́tò tó pọ̀ ó wá sọ pé mọ́tò ti pọ̀ tí ò tí ì sí tí ẹ ń bẹ̀ ń ọ̀jẹ́ rora mi pin láyé ẹ̀rọ bílẹ̀nì ò tí ì pọ̀ sí tí bá ra tèmi o
alukóbítà ò tí ì pọ̀ àbí kí n bára tèmi what can fà á èélè sẹ́ẹ̀rì káyìdá. bẹ́yìn balẹ̀ gbé ọ̀kadà wá èmi àgbèjì pé wá. ẹnu ẹni la fi kọ méje ẹnu ẹni la fi kọ méje o ire 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 ni mo àfẹnù mi sọ yẹsẹ. èmi àgbè yóò máa jì mí wá o. ẹ bẹ́yìn balẹ̀ gbé ọ̀kadà wá èmi àgbèjì pé wá. èmi àgbèjì pé wá o. bẹ́yìn balẹ̀ gbé ọ̀kadà wá èmi àgbèjì pé wá. ọmọ ọlọ́run tẹ́tí kò gbọ́ mi o. láráyé bá ti wógbó ayò èèyàn tán bá rí mú wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fẹnu sọ̀sọ̀kúsọ. àwọn kan tiẹ̀ lè pariwo wọ́n ló ti ya wèrè. àwọn kan sọ wípé bóyá orí nǹkan kan ṣe mọ́ ni. èélí kàbíkàbí ẹ̀mí o sẹ́ẹ̀lì kẹ́rì sẹ́ẹ̀lì àyà. ọ̀tá mi ni ó yarọ. àlùjọ tó kí bọ́bọ̀ rèé ọkọ̀ jẹ́ àbí kẹ́fù àlùjọ kí òye fomi là áyà gàgàgàgàgà. àdúrà mo wọlé sí bàbá mo bójú sókè gbogbo ayé mi jáde kí tó bójú wọlé ọ̀tá ti forí kò ìrètí mo gbà ló jẹ́ mọ́ pé bẹ́bẹ́ tún lọ ẹ ò rí mi bí mo ṣe ń ṣàtọ̀. táyé ìgbà ní kádìjú kẹ́ni búburú fi kọjá lọ ká tó wá lájú ẹni rere àti kọjá lọ olúwa gbogbo lólùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìlóhùn tó dára àṣìwájú ìwà ẹ ò gbọ́dọ̀ fojú di. abẹ́rẹ́ kì í ṣe mí ní fàdí ẹ̀wẹ̀ ò lè rí wá pa o. ẹ jọ ẹ má bá wí ẹ má bá jà oṣó tó lé mi délé jésù tèmi ìran àjẹ́ tó lé mi délé jésù tèmi ẹ jọ Holy Ghost fire gbé wọn dé ẹ̀mí mímọ́ ọlọ́run gbé wọn dé ẹ dákun ẹ má bá wí ẹ má bá jà iná ẹ̀mí mímọ́ dákun dábọ̀ pé wọ́n pa oṣó ń ṣe lásán ni. orin ìtúsílẹ̀ tó gbá yágíyágí rèé sẹ́ẹ̀lì à. ọba àwọn ọba ajá ń ṣe lásán ni ogun ọ̀run lápá wọ́rùn. ọba àwọn ọba ọlọ́run ayérayé ọba àwọn ọba. àwọn ọ̀tá ń ṣe lásán ni ẹ̀mí mímọ́ láàbórí wọn. ọba ọlọ́run ayérayé ọba àwọn ọba. èmi rí ṣe lásán ni Michael lápá wọ́rùn. ọba àwọn ọba lápá wọ́rùn ọlọ́run ayérayé. tábà forí ti dópin adéyé yóò jẹ́ tiwa. ọba àwọn ọba ọlọ́run ayérayé. ó kì bóbó orí wọn láwọn. ọ̀là tàbọ̀gì. hallelujah ọba àwọn ọba. adégbòdùn twins rèé àwọn ìbejì olóríire. òṣùpá o. àwọn kan wá ní ìbejì ọ̀ràn àwọn ìbejì gidi leléyìí káṣà káláwọn eléyìí ò lọ sí tálẹ̀ǹtì wọn tálẹ̀ǹtì bá wéṣì kàálìbàlìbàlẹ̀ ká. ojú ọ̀run tó òṣùpá rorò ojú ọ̀run tó orí mi ọmọ jayé mi tó. olùsọ̀dí ọ̀run ọmọ jayé mi tó. olùsọ̀dí ọ̀run ọmọ jayé mi tó. ọba tó pèsè fẹ́kù ọmọ jayé mi tó. ọlọ́run tó mi pèsè fẹ́kù ọmọ jayé mi tó. wọ́n mi pèsè fẹ́ra tó mi rìn lẹ̀lẹ̀ ọmọ jayé mi tó. ọba tó pèsè fẹ́ janú òkun ọmọ jayé mi tó. ọlọ́run rírí nínú èrè ọmọ jayé mi tó. tí olùsọ̀dí ọ̀run bàbá olùsọ̀dí ọlọ́run jẹ́ ìrówó náà jẹ́ ìrí bá ti ṣe nílé ayé mo wá jẹ́ ìrànà gbẹ́gbàdé o kí má ṣe rú ẹgbẹ́ mi kẹ́ni ẹlẹ́ni mo gbà ṣe mí ṣe o ọlọ́run máa jẹ́ kú rewéréwé o dákun olùsọ̀dí ọ̀rọ̀ ṣe tí wọ́n lọ ní pèsè fẹ́ kú o omi pèsè fẹ́ra tó mi. ètò Sówónyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́ Sówónyá. ètò Sówónyá ti dóde o Sówónyá ti dóde o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ Sówónyá ti dé torí tòní àtúndùn ó dá gbọ́ngbọ́n akán sí i
Sọ́wọ́nyá ti dé. bẹ́ẹ̀ ni o ẹ kú lélà àkàrà lé ẹ̀rì wá ní tèrò ọ̀nà ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá yóò máa bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà 7 alẹ́ ni ní Nàìjíríà agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom béèyàn bá mí ìsètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgún ọ̀sán ògiri gbígbẹ ni Sọ́wọ́nyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn ó dá gbọ́ngbọ́n akán sí i. Sọ́wọ́nyá ti dé. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for your event planning. The Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wà pájù. Pabambari ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ́ fẹ́ tẹ́ ò ní rí. Ní The Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 tàbí +14437 608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for your event planning. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. My gift will pay for me. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Orin lẹ̀bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùrù dára torí ẹ̀bùn mi ni. Ẹ̀bùn mi máa lànà fún mi. Ẹ̀bùn mi my gift a fantastic program àgbọ́túngbọ́ ètò bá bá ètò alárinrin ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó ń lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday ní Dayọ̀ Agboola rédíò TV time 5 p.m. upcoming artists can also come on the program to show their gift àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun ní Dayọ̀ Agboola rédíò TV agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi gbálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀ ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi my gift ó wà interesting domi alágbàbọ̀rọ̀ gidi yungbayungba ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Gbogbo yín pátá ẹ kú ìyànjú, 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 ẹ kú ìyànjú. Adéyànjú wà ládé, àmì Ọlọ́run Adéyànjú wà ládé o. Ọlọ́run Adéyànjú wà ládé o. Adéyànjú wà ládé o. Bẹ́nìyàn bá jí ní kùtùkùtù òwúrọ̀ fẹ́ rí mọ́njò. Àì tó gba bí iṣẹ́ òòjọ́ rẹ̀ lọ. Irú wọn là á kí pọ́ kú ìyànjú. Nítorí ọwọ́ alápọn la ó mú sanra. Òtítọ́ ni wípé kìràkìtà ò dọ́là. Ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan kan. Ọlọ́run ọba ni kó déyànjú wa ládé. Ní gbogbo ọjọ́ Àlàmísì Thursday. Ní agogo 4 ìrọ̀lẹ́. 4 p.m. Ní kẹ́ ẹ máa pàdé ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín. Ìbíyẹmí ọmọ Òrówọlé. AIJ. Lórí ètò yín ètò wa. Ẹ kú ìyànjú. Èyí tí gbogbo ayé ń gbóríyìn fún. Lórí Dayọ̀ Agboola rédíò TV lágogo 4 ìrọ̀lẹ́ ọjọ́ Thursday tọ̀sẹ̀ yìí. Ẹ ò gbọ́dọ̀ miss ẹ̀. Ọlọ́run Adéyànjú wà ládé o. Adéyànjú wà ládé o. Dayọ̀ Agboola ní bàbá o. Ní bàbá o, ní bàbá o. Rédíò TV gbogbo ayé. Gbogbo ayé, gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá o. Ní bàbá o, ní bàbá o. Rédíò TV gbogbo ayé. Gbogbo ayé, gbogbo ayé. Wọ́n ń gbọ́ lẹ́bíríwìyà o. Bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ̀ yìí o. Dayọ̀ Agboola. Alóta. Rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yìí o. Dayọ̀ Agboola. Rédíò TV. Ní Baltimore, Maryland. Dayọ̀ Agboola. Rédíò TV. Dayọ̀ Agboola. Gbogbo ayé ló ń gbọ́. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Oh, Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof.
Good. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ ń sáǹpù ọmọ eléré ọ̀dẹ. Ètò láyọ̀ká létò ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lẹ́kọ̀ọ́ fún ni lóye pẹ̀lú èdè abínibí bàbá wa. Gbọ́ngbọ́n kan sì ó ládùn nínú tó bá ti da agogo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà. Tó bá jẹ́ Nàìjíríà ńkọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom. Ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ mọ́ gbọ́. Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ lẹ́ ò ti máa jẹ̀gbáládùn ètò. Ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o. Ìjàpá bá fọmọ rẹ̀ lésì. Ó lé mi àmọ́ bùyàn ní nǹkan wà máa pè mí láhùn. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ o. Ọmọ wọn nílùú gbọ̀ngàn olúfì. Ó káre tó ṣe bí ọmọ ahun. Ẹ̀yin àyànfẹ́ mo lẹ́ ògbérin àbẹ́ ògbérin. Orin ẹ̀ lérí bá dà ń lọ́mọ rẹ̀ gbé. Ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́rẹ́ o àyọkàrè. 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 Ọláìdédé. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí. Dayọ̀ Agboola rédíò TV lẹ́ ò ti máa jẹ̀gbáládùn ètò. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́. Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́. Dayọ̀ Agboola rédíò TV. Every Monday ti Friday látọjọ́ Ajé dọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́. Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyin ládùn polówó ọjà kájẹ́bù gbàjẹ́ polówó ọjà tàbóhunkóhun ẹ pè Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144 376 08578. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ o. Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyin ládùn polówó ọjà kájẹ́bù gbàjẹ́. ẹ wò ẹ gbọ́ Ṣówónyá lẹ́tọ̀ ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́ báyìí. Ṣówónyá lẹ́tọ̀ ètò tó ń da tẹ́gùn láàmú. Ṣówónyá lẹ́tọ̀ ètò tí gbogbo èèyàn ń gbọ́ káàkiri àgbáláyé. Màmá wípé mọ̀rú lóògùn ẹrù o. Ọjọ́ tó èbó bá rú báyìí ọrùn ọ̀wọ́ ni. Tó o bá ti lè ní íńtánẹ́ẹ̀tì, tó o ti lè ní wáífáì, tó o ti lè ní fóònù, tó o ti lè download rédíò app wa, tó o ti lè ní Facebook, tó o ti lè ní Instagram, tó o wá ti lè rẹ ní YouTube wà láìtàláì ọmọ gbọ́ wa ní everywhere àtẹ́bá wà káàkiri àgbáláyé. Ṣówónyá náà ní ibẹ̀ láti máa mú àwọn ètò tó dùn, àwọn ètò tó tẹ tí ń gbèsè, àwọn ètò tó yẹ pé Ọlọ́run ló ṣètò ẹ̀ tí yẹ pé bóyá wá o ibẹ̀ náà láti máa kó wọn wá. Ẹ wo ọ̀rọ̀ mi mọ́ látòrí ìtẹ́ lónìí ẹ̀jẹ̀ á sáré wọ̀ ọ́ ṣùgbọ́n kó tó di pa àwọ̀ ẹgbẹ́ orin iná ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lálẹ́ wà ń rìnrìn àjò. Bàbá wa Adébísí Adébáyọ̀ mo rí yín o ẹ kú àbọ̀. Mercy Nnamdi Gbénga Ṣówùmí àbúrò mi kan báyìí ẹ kú ọjọ́ mẹ́ta ṣáàbíà ni àwùnàdé. Tíbi tí ẹ lọ tẹ́lẹ̀ ayé kò mà ṣẹ̀dá tó mọ̀ ọ́la. Mo jẹ́ ṣe jẹ́jẹ́ ọ̀rẹ́ mi o, ayé gbẹ̀gẹ́. Inú ẹni ṣàlàmọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gba ọ̀rẹ́, ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́. Tíbi tí ẹ lọ tẹ́lẹ̀ ayé kò mà ṣẹ̀dá tó mọ̀ ọ́la.
ìrọ̀ pẹ̀lẹ́ láyé tá a wà yìí gbà ayé gbẹ̀gẹ́ ẹ̀jẹ̀ àfi style wọ káwọ yàrá ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ torá àmọ́jọ́ mùsùlùkùn yẹ́sìkẹ̀ wọ́n ní ayé tá à ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n sọ léèbó wọ́n tún wá mọ́ sọ Yorùbá wọ́n ní we live in times where the rich has more rooms than children and the poor has more children than the rooms bó ṣe jẹ́nu wọ́n láyé tá a wà yìí àwọn olówó wọ́n ní yàrá tó pọ̀ ju àwọn ọmọ tán bí lọ bẹ́ẹ̀ làwọn tálíkà wọ́n wá lọ́mọ ju yàrá tán ní lọ ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ verse 1 àbí olówó kọ́lé mi báyìí ẹ rí yàrá bíi 50 nínú ẹ̀ yàrá bíi 20 yàrá bíi 30 irú wọn dẹ̀ rí bóyá ọmọ kan àbọ̀mọ méjì náà ń bí ọmọ wa pọ̀ jẹ́ yàrá wa pọ̀ jọmọ lọ ẹ wà rí tálíkà ó lè bímọ 12 kó bímọ 20 àwọn gbogbo wọn a máa kóra wọn sínú yàrá kan náà we live in times where the rich has more rooms than children and the poor has more children than rooms bẹ́ẹ̀ ni àwọn olówó ní yàrá jọmọ lọ ọlọ́mọ ní ọmọ mẹ̀kúnnù wọn lọ́mọ ju yàrá lọ ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ part 1 yes kẹ́. àwọn lọ́tẹ̀ ni wọ́n dìde wọn lájànà bó lè rínú gbọ́gbé àṣenìtàn bá ní ìdàrú ṣálọ́mọ aráyé. àsìkò tá à ń lò lọ́wọ́ àsìkò tó yẹ pé à ń rí èèyàn ní ṣùgbọ́n ìhùwàsí èèyàn ò sínú wọn ẹ lè wo bàbá ló ń ta tó ń sọ yìí àlọ́rọ̀ mímọ́ látòrí ìtẹ́ ni ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ àsìkò tá à ń lò yìí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí a rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣùgbọ́n ìhùwàsí èèyàn ò sí lára wọn ọ̀pọ̀ wọn á fọmọ ọlọ́mọ ṣòwò ọ̀pọ̀ wọn á fipá bámọ ẹni lò ọ̀pọ̀ ọ̀nà máa jí nǹkan ọ̀pọ̀ ọ̀nà ń pààyàn bóyá jẹ́nu o àsìkò tá a wà yìí aláwọn èèyàn ṣùgbọ́n ìhùwàsí èèyàn kò sí lára wọn ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ part 2 nù. ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gba ọ̀rẹ́ ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ o. ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ part 3 wọ́n ní we live in time where smartphones bring you closer to those who are far but distance you from those who are close. ẹ̀gbọ́n wọn lásìkò tá à ń wà yìí ó jẹ́ àsìkò tó yẹ pé fóònù ẹ̀rọ àgbéká ti bẹ̀ lọ́wọ́ wa ó jẹ́ kó o súnmọ́ ẹni tó wà ní ọ̀pọ̀lọpọ̀ máìlì ẹlòmíì báyìí yọmọ bẹ́ẹ̀ tó wà ń lu òkèèrè yọmọ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gan kò lè bá sọ̀rọ̀ ayé tá a wà nú o ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ kò lè bá sọ̀rọ̀ ẹ rí ọmọ ìyá méjì báyìí wọ́n jókòó tira wọn wọ́n mú fóònù dání wọ́n máa wò báyìí wọ́n máa tẹ̀sí ẹni tí ń bẹ ní Nàìjíríà ẹni tí ń bẹ ní China ṣùgbọ́n ẹni tí wà lẹ́gbẹ̀ẹ́ wọn gan wọn bá sọ̀rọ̀ ayé tá a wà ní sùnú ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ part 3. inú ẹni ṣàlámọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gba ọ̀rẹ́ ẹ̀jẹ̀ àwọn ṣe jẹ́jẹ́ ikú pàlàmù tí ọ̀rọ̀ yẹ lọ́lọ́dọ̀ ògiri àgbẹ̀ tó wọ́n ti fi gbogbo gbàjọra ìmọ́lẹ̀ ó jẹ́ ṣe Àtúndì àyàfẹ́ mẹ́lọ́dí nìkan o. Kúdù bẹ́ẹ̀ tọ́ bẹ́ẹ̀ sì mo gbọ́rin dòde o. Àtúndì àyàfẹ́ mẹ́lọ́dí nìkan o. New style ojoojúmọ́ ló ń wọlé o. Àtúndì àyàfẹ́ mẹ́lọ́dí nìkan o. bó ṣe jẹ́ nìyẹn good better best Dayọ̀ Agboola rédíò TV náà lẹ́nu máa gbọ́ bẹ́ẹ̀ ni yẹ́sìkẹ́ bó ṣe jẹ́ náà nìyẹn. ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ apá 4. We live in times where a single mother can look after 10 children but 10 children can't look after a single mother. àbí ayé tá a wà yìí ìyá kan yóò tọ́jú ọmọ 10 táwọn ọmọ ìbá dàgbà táwọn ọmọ 10 gan wọn lè dá ìyá kan tọ́jú ayé tá a wà mọ́ nù kọ́lọ̀ wọn gbà wá jàbàjàbàyé. ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́
ìkarùn-ún tó dàbí irú ẹ̀. We live in time where we open Facebook more than the noble book. Kí wà noble book, Quran àti Bible. Ayé tá a wà yìí Facebook ní charm. Ẹ̀yin tẹ́ ń wò mí orí Facebook ní charm. Gbọ́njọ́ wo lẹni sí Kùránì yín wò? Ńjọ́ wo lẹni sí Bíbélì yín wò? Kọ́lọ̀ wọn gbà wá. Éyà bàbàbàbà. Ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ ẹsẹ̀ kẹfà. We live in times where the rich work miles to digest food, while the poor work miles to obtain food. Bóyá jẹ́nu. Ayé tá a wà yìí ẹ ra wọn tán lówó lọ́wọ́ wọn ti sanra wọn dọ̀rọ̀bọ̀ ọ̀rọ̀bọ̀ kíbọ̀ rọ́kì. Wọ́n bá jẹun tán wọ́n á bẹ̀rẹ̀ sí ní sáré kiri kóúnjẹ wọn lè digest. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní sáré kiri láti lè ṣẹ́ẹ̀dì wéètì. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe exercise lóríṣiríṣi àwọn iṣẹ́ tó yẹ kán ṣe kán tó lè ní body fit. Bẹ́ẹ̀ làwọn ará àwọn mẹ̀kúnnù tó yẹ pé kó tó di pa àwọn gan róúnjẹ jẹ wọ́n rìn igba máìlì kán tó lè róúnjẹ jẹ bí ilé ayé ṣe rí nù. Yẹn náà ń pè ní the paradox of our time. Paradox time wà nù. Ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ ìkelónù náà ìkeje fàlásọ̀hún. Ìkeje we live in time where we know how to earn a good living but somehow forget how to live a good life. Àsìkò tá a wà yìí à ń kọ́ bá a ṣe lè lówó lọ́wọ́ bá a ṣe lè ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n báwo la ṣe lè gbégbé ayé rere àkọ́yún inú ọkàn wa wọn kọ́ wá ṣùkú mọ́. Ẹ rí ọmọ mi ìyọ́ gbá tíṣà rẹ létí ń gbòye pé ọ̀nà bí ó ṣe rówó ní wá kò sí ẹ̀kọ́ rere mọ́ tẹ́lẹ̀ tó ọmọ gan bá ṣe òbí ẹ̀ ń lé òbí ò ní wọ́n lọ fẹjọ́ rẹ̀ sùn tíṣà ọmọ gbọ̀n ní ẹ̀rú ọmọ bá gbà yé tiwa yìí ṣùgbọ́n nísìnyí kọ́dà ọmọ lè gbá tíṣà létí tóbi gan ti lọ́mọ halẹ̀ mọ́ tíṣà pé you see what you see kọ́tà yẹ̀yẹ̀yẹ̀ ayé dorí kodò Pàtílẹ̀ Àlàkẹ́ gbọ́n lókè náà ń bọ̀. Ó dára jó ohun tí ó pa wá ò ní mú wá ohun tí ó mú wá ò ní pa wá. Lọ́kùnrin lóbìnrin àwa oníkàgbàkó ohun tí ó pa wá ò ní mú wá ohun tí ó mú wá ò ní pa wá. Àfijọ́ rẹ̀ ṣọ́ wa ọba tó láyé. Aláwùrà oníṣẹ́ wa. Ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ ìkẹjọ. We live in times where our possessions are more but our contentment is less. À ń gbègbè ayé tó yẹ pé àwọn ìní wa kàn ń pọ̀ ní ṣùgbọ́n ìtẹ́lọ́rùn wa kò tó nǹkan. Ẹ̀ tó níyàwó mẹ́jọ gan kò tí ìtẹ́lọ́rùn yóò tún lọ mọ́ gbà tó ń yàwó kan. Ẹ̀ tó di kọ́lé gbagba kò tẹ́lọ́rùn yóò tún lọ mọ́ lé ẹ̀ tí ń gbé yàrá kan kúrò. Bẹ́ẹ̀ ni bóyá jẹ́nu ṣàlà ìgbà. Ẹ sọ pé mo dé o lẹ́rìn tẹ́yẹ. Bàtúlì Àlàkẹ́ o tí ẹ ń bèrè o. Bàtúlì Àlàkẹ́ tí ẹ ń bèrè o. Ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ kẹsàn-án. We live in times where our contact lists are huge but our relationships are poor. Ayé tá à ń gbé yìí ayé tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí a ní nọ́mbà àwọn èèyàn tó pọ̀ lórí fóònù wa a ló kọ àwọn èèyàn tó pọ̀ lórí fóònù wa ṣùgbọ́n ìbágbépọ̀ àwọn àtèèyàn tá a jọ ń gbénu ilé gan wàhálà ni ẹ tó ń bá gbélé gan ìjàngbọ̀n ṣùgbọ́n lórí fóònù ẹ ọ̀rọ̀ pọ̀ ń bẹ lórí fóònù ẹ nọ́mbà àwọn èèyàn pọ̀ ayé tá a wà lọ́wọ́lọ́wọ́ inú kọ́lọ́wọ́ gbà wá ṣẹ̀dá. Ẹ sọ pé mo dé o tẹ̀yìn tẹ́yẹ. Àwọn ọ̀rẹ́ bí ọmọ ìyá ni mo fẹ́ kí. Ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ ìkẹwàá rẹ̀ rèé o. Àwọn ọ̀rẹ́ bí We live in times where many know the price of everything but the value of nothing. Ayé tá a wà yìí àmọye tán ń ta gbogbo nǹkan tí ń bẹ nílé ayé àmọye tán ń ta gbogbo nǹkan tí ń bẹ nílé ayé ṣùgbọ́n àmọ́ ìwúlò wọn àmọ́ ìwúlò rẹ̀ ayé tá a wà nù. Ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ kẹwàá rèé ẹ dájú pé lórí rédíò TV náà láti kàn sí yín o tó bá ṣe wípé ẹ̀yin ṣe ń wọlé ní yẹ́sìkẹ́ rédíò station kan tó tún ní tẹlifíṣàn station kan tí ń bẹ ń bọ́ tí mọ̀ òun rèé Dayọ̀ Agbọ́lá rédíò TV
àní Baltimore làwa fi kalẹ̀ sí nípínlẹ̀ tó ń pè ní Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà. tẹ́ ẹ bá ṣe ń wọlé ẹ lọ download radio application wa o. Dayọ̀ Agboola rédíò ní ń bẹ lórí Google Play Store ẹ download ẹ lọ́fẹ̀ẹ́ lófò kẹ́ ẹ máa gbọ́ yẹ́sìkẹ́ tó bá lè jẹ́ orí Facebook lẹ ti ń pàdé wa ẹ try Samis Dayọ̀ Agboola ó dé ní ẹ try Baba ló ń ta ó di méjì ẹ try Dayọ̀ Agbomedia Diamond ó di mẹ́ta ẹ wá nìkẹ́rin sí Dayọ̀ Agboola rédíò TV lógò tí ń bẹ lẹ́yìn mi lẹ́mọ̀ rí lórí ẹ̀ yẹ́sìkẹ́ ẹ lọ try rẹ. Ibi lámọ̀ ṣe ìṣe lọ́wọ́ àfẹ́ṣèṣe ẹja tó lọ tí ò dálẹ̀ omi àfẹ́ṣèṣe kọ̀ǹkọ̀ tó lọ tí ò dálẹ̀ odò ibi tá a bá dé iná la ẹja bá lónìí ẹja pàdé tó bá tún di lọ́la nírọ̀lẹ́ òní ẹja pàdé lórí ètò Choose Life bẹ́ẹ̀ ni pẹ̀lú Pastor Adéẹ̀sán ojú tẹ̀ ń wò mí yẹn ò ní fọ́ o etí tẹ̀ ń gbọ́ mi ò ní di àwa ilé àmọ́ wá yìí náà láàmọ́ bá ẹyin ẹtú jẹ́ pàdé lọ́la lórí ètò wa ètò yìí nìṣọ́wọ́ ń yá jẹ́ títí ìgbà náà wàá rí pé ó dàbọ̀ báyìí. owó dàdí.